Kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá ayérayé, aláàánú olóore ọ̀fẹ́, alátìlẹ́yìn wa, ìrètí ògo wa, àdúpẹ́ fún àánú ńlá láti àrígbà o, láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kọkànlá o. Ìyìn àti ọlá ní fún orúkọ mímọ́ yín o. Àdúpẹ́ fún gbogbo àbárere tí ẹ ní fún wa, tí ẹ̀yin Olúwa ti jẹ́ kó wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fúnra wa. Ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ayé wa. Ìrètí wa nínú yín kò sì ní já wa kulẹ̀, nítorí tí a gbàdúrà ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́nìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 9 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé di ìran rẹ mú ṣinṣin. Apá kìíní. Di ìran rẹ mú ṣinṣin. Apá kìíní. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Ábákúkù orí ìkejì ẹsẹ̀ ìkejì. Ábákúkù orí ìkejì ẹsẹ̀ ìkejì. Olúwa ti dá mi lóhùn. Ó sì wí pé kọ ìran náà kí o sì sọ ọ́ di mímọ̀ lórí tábìlì, kí ẹni tí ó bá kà á lè sáré. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrìnléníogún títí di ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje gbogbo wọn ní sáré ní tòótọ́, ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà. Ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè rí gbà. Àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ń ṣe é láti gba dé ìdíbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́. Nítorí náà bẹ́ẹ̀ ni èmi sáré, kì í ṣe bí ẹni tí kò dá lójú. Bẹ́ẹ̀ ni èmi ń jà o, kì í ṣe bí ẹnìkan tí ń lu afẹ́fẹ́, ṣùgbọ́n èmi ń pa ara mi lójú, mo sì ń mú un wá sábẹ́ ìtẹríba pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun, kí èmi tìkálára mi má ṣe di ẹni ìtanù. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ìwé Òwe orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlógún sọ pé àwọn ènìyàn ṣègbé nítorí àìní ìmọ̀. Bí ẹnìkan kò bá ní ìríran nípa ọjọ́ iwájú, irú ẹni náà yóò máa gbé láìbìkítà, ó sì ṣeé ṣe kí ó yọrí sí ìparun. Nínú bíbélì kíkà wa tòní, Pọ́ọ̀lù sọ pé òun ní àfojúsùn. Ìdí nìyẹn tí òun fi máa ń pa ara òun mọ́ lábẹ́ ìdarí. Nítorí tí mo bá rí ìgbésí ayé ẹnìkan, mo lè sọ bóyá ó ní ìran fún ọjọ́ iwájú tàbí kò ní. Mo rántí ìgbà kan ní àwọn ọdún 1980 nígbà tí mo fẹ́ parí eré ìdárayá ààwẹ̀ ológójì ọjọ́ tí pásítọ̀ kan tó ṣe àbẹ̀wò sí ọ́fíìsì mi. Ó bá mi tí mo dùbúlẹ̀ lórí àkéte nítorí pé èmi kò lágbára púpọ̀ mọ́ nítorí àìjẹun fún bí oṣù kan. Ní àkókò yìí RCCG ó ní ilé ìyẹ̀wò tí ó jẹ́ 1,160 mítà. Nígbà tí ó rí mi ní ipò yẹn, ó sọ pé kí ló dé tí mo fi ń gbààwẹ̀ tó bẹ́ẹ̀ nígbà tí mo ti ní gbọ̀ngàn ńlá tó tóbi jùlọ ní ilẹ̀ Áfíríkà. Kí ni ohun mìíràn tí mo tún ń wá? Mo kọ̀ láti dá a lóhùn o, nítorí kò rí ohun tí èmi rí o. Lójú rẹ̀, mo ti dé ipò àṣeyọrí. Bí ó ti wù kí ó rí, mo rí gbọ̀ngàn ńlá kan tí ó tóbi bí ìlú ńlá kan. Mo sì ní láti tẹrí ara mi ba kí ìran mi kí ó lè di mímú ṣẹ. Jósẹ́fù rí ìran ọjọ́ iwájú. Ìdí nìyí tí ó fi jẹ́ pé nínú ìwé Genesis orí 39 ẹsẹ̀ ìkíní dé ìkejìlá, nígbà tí aya ọ̀gá rẹ̀ ní kí ó bá òun dàpọ̀, ó ní báwo ni màá ṣe ṣe ohun búburú yìí kí n sì ṣẹ̀ sí Ọlọ́run? Mo mọ ibi tí Ọlọ́run mú mi lọ, nítorí náà mo gbọ́dọ̀ máa kó ara mi ní ìjánu. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ ìkejì. Ó wí pé Jésù farada àgbélébù nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, ayọ̀ rírí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn tí wọ́n ń tú tí a ti rà padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ mi rò pé ń ṣe ni nǹkan ń ṣe mí
tí mo kó ìdílé mi lọ sí ibi gbọ̀ngàn tí ìjọ wa wà lónìí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, wọ́n ní, báwo ni ìwọ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ gíga tí ò ń gbé ní inú ilé ńlá kan ṣe lè lọ sí inú igbó yìí láìsí iná mọ̀nàmọ́ná? Wọ́n rí igbó kan, àmọ́ èmi rí ìlú kan. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 8 dé 10 ó sọ pé Ábúráhámù ń gbé nínú àgọ́ nítorí pé ó rí ìlú ńlá kan tí ó ṣe ìlú Ọlọ́run tí ó sì ń kọ́. Kí ni o rí nípa ọjọ́ iwájú rẹ? Báwo ni o ṣe ń gbé ìgbé ayé rẹ lónìí kí o lè mú àwọn àlá rẹ ṣẹ? Tí o bá ní ìran lóòótọ́ fún ìgbé ayé rẹ, ìran yẹn yẹ kí ó ta ọ́ jí lákòókò tí àwọn mìíràn bá ń sùn, kí o sì tẹ̀síwájú lákòókò tí àwọn mìíràn bá ń pa iṣẹ́ wọn tì. Má ṣe dènà ìran rẹ fún ọjọ́ iwájú rẹ o. Gbé ọkàn rẹ lé Ọlọ́run, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ ni o. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2. Ǹjẹ́ ìgbésí ayé rẹ ṣe àfihàn pé o ti rí ìran ńlá fún ayé rẹ bí? Ǹjẹ́ ìgbésí ayé rẹ ṣe àfihàn wípé o rí ìran ńlá fún ayé rẹ bí? Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run olùràpadà mi, ìwọ ni ìrètí ògo mi. Àwọn ìran rere tí mo ní fúnra mi, Olúwa ṣàánú fún mi láti lé ìran náà kí ó lè wá sí ìmúṣẹ. Àti ìran tí ìwọ náà ti fi hàn mí, Ọlọ́run, jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ṣàánú fún mi kí ìran mi kí ó lè wá sí ìmúṣẹ. Olúwa yóò sì ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní orin ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.